الرحمن الرحيم فلما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فسموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذرياته وسلم أبا ودنزاريا أولئك قوم شيد الله فعلهم شيد الله فعلهم أولئك قوم شيد الله فعلهم أولئك قوم شيد الله فعلهم هم القوم لا قوم إلا هم القوم إلا قوم إلا هم القوم لا قوم إلا هم القوم لا بين دابا لا يفلاوا هم القوم لا قوم إلا هم يا يبا باتو يبا هنا هم القوم لا قوم إلا هم ولولاهم ما اهتدينا سبيلا ولولاهم ما اهتدينا سبيلا ما اهتدينا سبيلا ما اهتدينا سبيلا أبا bàbá alájí àgbà bàbá Sheikh Adam Ọlọ́run bá ní kẹ́wọn a kí àbá wa dá wà lọ́dọ̀ wọn lónìí àbá wa àgbà Abubakar ó ta lẹ́nu ẹ̀bá ẹ̀bí dáadáa Ọlọ́run járe mi yí ló gbẹ́ o a kí àbá àrọ́ yìí ìjọba ní mẹ́ẹ̀dọ́gbọ̀ a kí ẹ̀yin ìyá wa o Ọlọ́run járe mi yí ló gbẹ́ o a kí dáàdì sí ní bàbá oníyàwó akí gbogbo jọmọ́ lọ́kùnrin lóbìnrin gbogbo yín lákí àfẹ́gbà sí pọ̀ àbágádé lọ́dọ̀ọ́lọ́ eléyìí tá fẹ́ wí àbáwà Tanzania àbáwà Tanzania káwọn gbàrà wa lásìkò àti lọ́bì gan tẹ́lẹ̀ àtún lọ́bì mí ìdáwà kó mi mẹ́sẹ̀jì tí mo fẹ́ rọra jùlẹ̀ díẹ̀ òun náà ni al-umur بما يتعلق بالإنترنت الوسائل الإعلامية التي تجري فيما بين العلماء في نيجيريا وخاصة لا سيما في بلاد يوروبا الإنترنت استعمال الإنترنت والاستقامة التي فقدناها فيما بين العلماء الاستقامة والإخلاص والصدق والمحبة هنا لا فيش تنبيه لا فيش كراوازا كيسي mo fi case study sí pàápàá jùlọ nípa tí ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ pẹ̀lú Imam Ogbomoso àtàwọn ẹbí wọn ẹlẹ́ẹ̀kejì dáwà wídámà lọlé àwọn àfáwà Labeeb Agbaji náà la fẹ́ pé àkíyèsí ara wa sí a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم وإنا منا المسلمون ومنا القاسطون وأنا من المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا. Abazari ọba ń wodò mírù mí náà dáadáa tó wá jẹ́ ìdígàmù gún náà ọ wá fi tẹ̀fíìmù gbé wà iná mínà báwọn bẹ́ẹ̀. Wà á nà mínà wà á nà mínà mùsùlùmí wà mínà qasitun. Kọ́dà ọmọ alájà àgbàtẹ́jú ìdí ومن أسلم فأولئك تحروا رشدا فأولئك تحروا رشدا. kí àyà tó tẹ̀lé wá àmàlùkọ́sìtúnà. وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا. Ọlọ́run ní wà á là wọ́n wá ṣe ìltìkọ́ ìsàkínẹ́yìn ló pàdé fún Abazaria wà á láwọ́ lọ́yọ́ jẹ́ Abazaria wà á ẹ̀mbọ̀ wà á láwọ́ lọ́yọ́ jẹ́ àmọ́ àfọ́ oníkéwú ní kódà hátà العلماء اتفقوا العلماء القراء العشرة نبني كاسي حسب نور كما بني وأن لو كوا تريبي تقاو ساكنين أن سكون نون يه لو سكون نون يه سينو يعني ألف دودوا وا كتو كان وموبا همزة ló jẹ́ wọ́n pè ní lawis wọ́n wá wú ọmọ pé kó máa jẹ́ ìdíkọ́ òsàkì ní alawis ó máa wá jẹ́ ìdígámù tó ẹ̀yìn àfá wa l'Ógbómọ̀ṣọ́ látòrí Ìmámù àgbà Ògbómọ̀ṣọ́ ọlọ́ọ̀bá ní ṣe dáadáa fún wọn. Ọlọ́run mọ ibi títí yíò jíṣẹ́ kó tó yàn ó ẹjá lọ lè ní ìdúró déédé o. Ìdúró déédé, lack of integrity, honesty, òun ní bá wa jà ó tí gbogbo wàhálà ìfi pọ̀ lórí nẹ́ẹ̀tì o. A sì mọ̀ pé bí ti di wàhálà nú lórí nẹ́ẹ̀tì yìí náà kọ́ ní di wàhálà ńlé tó bá jẹ́ pé báwọn ní ti di wàhálà ńlé kọ́ ti celebrate fi ẹ̀yà ní phd wọn tán celebrate kò wá ti má dùn tó bá wọn ó túnmọ̀ sí pé ilé yín tó ẹ̀gán dà wàhálà mú lórí nẹ́ẹ̀tì ni wàhálà wíṣàkọ́mù على الطريقة لأسقيناهم ماء غدقا. Tí o bá sì tò náà tínú ilé òun ò bá tò ẹ bẹ̀rù Ọlọ́run al-istiqama ntí jẹ́ al-istiqamatu òun náà nínú rẹ̀ láti rí la ilaha illallah ṣurutu la ilaha illallah nínú rẹ̀ náà ni al-ilmu nínú rẹ̀ náà ni al-yaqin ẹ̀bá Abazaria nínú rẹ̀ ni al-ikhlas nínú rẹ̀ náà ni as-sidiqu nínú rẹ̀ náà ni al-inqiyad nínú rẹ̀ ni al-mahabbatu gbogbo eléyìí ó papọ̀ sínú la ilaha illallah. وَلَوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ ẹ̀yọ̀ bá ti dúó dédé àwọn tí ò yọ́ dá sọ̀rọ̀ nù lé wọn ó bá wọn dá sí. Ẹ̀yin Ògbómọ̀ṣọ́ èyí tí mo fẹ́ pè yín ṣàkíyèsí ń bẹ òun náà ní àyà Kùránì ẹja rántí Ọlọ́run já tó bá ń gbé láti fi tó di pé wa anna minnal muslimuna وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ. àwọn àlejànú náà sọ̀rọ̀ ilé ìdábà ń sọ yìí Suratul Jinni láńké yàbá وَمِنَّا الْقَاسِطُونَ وَمِنَّا الْقَاسِطُونَ وَمِنَّا الْقَاسِطُونَ Suratul Jinni àwọn àlejànú ló sọ̀rọ̀ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا.
Qur'an ni wọ́n jókòó yìí àwọn àlìjànú wọ́n wá gbóhùn Ànábì wa Muhammad wí dáadáa sallallahu alaihi wasallam wọ́n wá ní ẹjá gbà fọ́kùnrin yìí nígbà wọ́n wá gbà fún tán àwọn tí ò wá gbà fún nínú wọ́n wá rán wọ́n wá kàrùn sọ Ànábì wọ́n wá ní wà á ná mọ́wùí àbázárí àwẹ̀ ń bẹ́nu àwọn àlìjànú ń bẹ́nu àwọn èèyàn náà o àṣẹ ń bẹ́nu ilé yín l'Ógbómọ̀ṣọ́ nínú ilé àwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà á ná mí ná ìbẹ̀nu wa àlèmúsìlìmú náà tó gbà fọ́lọ́hun tó gbà ṣe tó lọ́hun ṣe lára Imam Ogbomoso wà ìmọ̀ ìké bàbá minna muslimu náà ọ̀rí tí jẹ́ muslimu jámù mudakari sálímà ní láti bí muslim mufradu nìyẹn Islam ọ̀rí báyìí kẹ́yàn sàlámà kọ́ wà submissive pẹ̀lẹ́jọ́ tọ́lọ́hun dá ìbẹ̀nu wọn tó wà submissive pẹ̀lọ́jọ́ tọ́lọ́hun dá tó sì gbà pé ìmáàmù wa náà ní wọ́n èdè dé yàn máàmù àfẹ́ ìmáàmù kan ò lè jẹ àfitẹ́ tọ́lọ́run bá fi jẹ Allahu ya'lamu haythu yaj'alu risalata Ọlọ́run ló mọ bí tó fi mẹ́sẹ̀jì rẹ̀ sí ló mẹni tí ó fi rán Ọlọ́run tó yàn ní ìmáàmù tó yàn wọ́n ní ìmáàmù Ọlọ́run ló mọ̀ yàn wọ́n ẹ̀sùn jọ náà ìjọ́tọ̀ yàn wọ́n ìmáàmù àṣẹ minna muslimuna àṣẹ ń bẹ́nu yín tó gbà fọ́lọ́run lára Imam Ogbomoso tó mọ̀ fọ́lọ́run ní ṣiṣẹ́ láàrẹ̀ ló fi síbẹ̀ wà minna al-qasitu ẹsẹ̀ ń bẹ́nu yín lẹ́ni ó gbẹ́rù gbọ́n rí pé ànígbà ń bẹ́nu yín lẹ́ni ó ní àfikókú ń bẹ́ ń bẹ́nu yín lẹ́ni ó ní àbígbà pé kí Imam Ogbomoso kú ni àríran rí lè yí o àmọ́ bó ti rí o Ọlọ́run ló mọ ọmọ ọkọ ló mọ ọmọ àlè o àmọ́ ẹjẹ́ ń sọ kí nìkan fún yín kánrin ọmọ ọkọ ní ó wù ọmọ àlè tó já sí pé ní ọmọ àlè náà lọ́wọ́ padà lò bẹ́ẹ̀ dà àti wípọ́ Ọlọ́run ló mọ ẹbẹ̀ o ló ráàrin mú o àmọ́ Imam Ogbomoso wà ń wò yìí mọ́ọ̀mù ni wàmí nàlùkọ́ sí tún ìbẹ́nu yín tọ́kọ̀ tọ́lọ́ wọ̀ nífẹ́ nígbà pé kí màá ń wò fò sánlẹ̀ lórí útúbà kí ó kú ní ìṣe yìí kò ní kú inú ilé yín ó sì padà tó àmì ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ ṣe déédéé gbogbo ìtàn kíkàn tẹ́ ń pa yìí àwọn ọmọ yóò dé bá lánàá kò sí íńtánẹ́ẹ̀tì lánàá àwọn àfáà bàbá wa dáná mò ní àǹfààní sẹ́lẹ̀ ìdáwà láǹfààní sí bí ìdí sọ̀rọ̀ yìí ní ìṣẹ́ lómi òmò òmí l'Amẹ́ríkà bí ìdí sọ̀rọ̀ yìí lórí ọmọ òfin London àwọn bàbá àtànà ò láǹfààní irú ẹ̀ ìrò pé ṣe àdámọ̀ sí life tàn sí àwọn àtòríta wá l'opportunity ẹ̀ tàn misuse ẹ̀ àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹni ó ní Facebook lè padà ká kú Ògbómọ̀sí sẹ́mọ̀ òbó láti wá sí ra wa sí wà á náà minnal muslimuna wa minnal qasitun gbogbo ìtàn tí ọ̀dá tẹ́ ń sọ lẹ́gbẹ́ nìkan lọ máa lè ẹnìkan lọ mọ́ ọkọ̀ yìí àrọ́mọdọ́mọ yí ẹ ti create ẹni ní ti kalẹ̀ wa anna minnal muslimuna wa minnal qasitun wọ́n pẹ́ kí ní kan yẹn aslama fa ulaika taharraw rashada wọ́n pẹ́ kí ní kan ní reputation lọ́dọ̀ àwọn olóògbò ó kọrin ní jẹ́bẹ̀ ẹ ti ń fúnra yín ní negative reputation ó sì yé wa o ó yé gbogbo èèyàn ó hàn sí èèyàn ó hàn sáwọn èèyàn o Ọlọ́run wá ní faman àsìlámà ẹni ó bá lọ lè nígbà fún tọ́gbà fẹ́jọ́ tẹ̀mí Ọlọ́run dá èmi ò ṣe wà èyí advice mi o à ń ṣe wà sí ní ṣe wà sí pé dandan ni kí Imam Ogbomoso ó jẹ́ ìmáàmù àmẹ́lẹ̀ ìtọ́jẹ́ yìí èmi jẹ́ àmọ́ pé kò lè rí yọ kò lè fún bẹ́ẹ̀ wàláhì torí pé ní ìdí ń wí ìtọ́lọ́hún fẹ́ ni láà ètí ń wílé mẹ́bàá gbogbo èèyàn lára mú lóòótọ́ àwa náà ti sọ̀rọ̀ rí lórí ẹ̀ tàbí pé wọ́n ṣàkíyèsí lórí ẹ̀ tán sì tún túnra wọn ṣe nígbàtí wọ́n sọ̀rọ̀ pé ẹni tí ò kéjù sànàwí lọ tí ń ṣe àbá ìjẹkújẹ níjẹ dání ò bá mi pàdé nínú nẹ́ẹ̀tì mo sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n sì ṣàtúnṣe ọ̀rọ̀ tó sì sọ̀hún náà nítumọ̀ wọ́n ti gbé kalẹ̀ lókù díẹ̀ káàtó torí pé níbi dáyé lajúdé yìí ní ìsìn al-adid min at-talaba tẹfàmú al-adid min at-talaba كثير من الطلبة في هذا اليوم في مرحلة المستوى يعني في مستوى الثانوية تراهم يستنبطون من أساليب هؤلاء المشهورون في الوسائل الإعلامية
وإذا سألتهم من الذي تريد أن تكون مثله يقول أريد أن أكون مثل هذا الشيخ. وهذا الشيخ المشار إليه بالبنان تراه ليس له المعلوم، ليست فيه معلومات. لماذا؟ لأن له الأموال، فقد المعلومات وكسب الأموال، ولذلك الناس يفضلون هؤلاء. àwọn tí ń ṣe wá sí lórí nẹ́ẹ̀tì lónìí ní ìsìn ẹ bá bèèrè lọ àwọn ọmọ kéwú, àwọn ọmọ kéékèèké ìyàwó ọmọ kéwú tá a sì wà nù kíláàsì pé ta lọ fẹ́ jọ onídàpọ̀ dókítà kan àbí pòfẹ́sọ̀ kan ní yunifásitì o. ẹ sì jẹ́ ìsọ kíní kan fún yín, ọlọ́run kò forí ire sí Facebook àti social media. àwọn kan bẹ́ńlẹ̀ wọn ò Facebook, wọn ò TikTok, wọn ò Twitter, tí wọ́n yé sẹ́gbẹ́ bá ńlá àwádà wá Facebook. ṣe bẹ́ẹ̀ yàn ni Professor Akiki àbá mi, Professor Akiki, Professor Sọ́ọ̀lẹ̀ Akiki ní Jamiu Bayero yà yìí, wákàtí mẹ́ta mú lò lọ́dọ̀ wọn lánàá. wọ́n ti kọ́ tírà tí ò níye, wọ́n ti rán àwọn ọmọ lọ, wọ́n ti kọ́ lé kéwú bá mú sí lọrin, wọ́n ti ní àwọn ọmọ ní mọ́sárì tán stọ́dì tán kéwú lọ tí wọ́n lè bá wọn nẹ́ẹ̀tì. irú oríire wa yé wo lọ́lọ́run ṣe fún yẹn tí ò tí ì ṣe fún wọn. ẹ̀rọ àbá jẹ́ ìyanjú ẹ̀ ní ìfẹ́ jẹ́ kí á padà lọ kéwú ètò. ilé wo ni wọ́n ń kọ́ táwọn ò tí ì bá wọn kọ́ láyé? iyì wo wọ́n ń gbà tí wọn ò tí ì gbà? ìwọ̀n ò pariwo. àwa sọ̀rọ̀ àwa tó yẹ̀yẹ́ Facebook, àwa bá àwa ń fira wá sí ẹ̀yẹ́, ẹ wá ń gbẹ́jọ́ ẹ fi yín wá Facebook. àwa tí ọ̀yọ́ bá yín dá sí, wọ́n bá yín dá sí, ojú ò ti ẹ̀ dì yín. bàmá àsìlámà l'Ógbómọ̀ṣọ́ nù lé yín, nù lé mọ́mù l'Ógbómọ̀ṣọ́ mọ́nà àsìlámà báwọn tàtún mọ́ àsìlámà tó bá ń tún wípé bàmá àsìlámà. èyí ò lọ́wọ́ bá ń wí ní ẹsẹ̀. ẹni ọba gbà pé mọ́mù tó wà ń bẹ̀ náà ni mọ́mù ó yẹ. ẹni ọba gbà pọ́ lọ́hún ọba rẹ̀ ló fi sínú kádàrá rẹ̀ pé yóò jẹ́. ẹni ọba gbà mọ́ àsìlámà tó gbà pọ́ lọ́hún lára rẹ̀ pé sáà mọ́ jẹ́. fàwùláìkà tàhàráwù ọlọ́run mọ̀rọ̀ sọ o, tàhàráwù rọ́ṣádà, tàhàráwù ọlọ́run mọ̀ ó yẹ ó lo ìbára mi kú lọ. tàhàráwù rọ́ṣádà àrùsùdù sẹ̀mí pẹ̀lẹ́ àbáyé. súbùlù nàjà ojú ọ̀nà ọ̀la ọlọ́run ní ẹni tó bá ńlójó ló tàhàráwù, torí pé ní ẹni tí ò ti sí lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ tó bá tún wá sẹ́rí padà tó tún bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé yìí ló mọ̀nà lójú ní tàhàráwù rọ́ṣádà yìí ló mọ̀nà. àmọ́ bá àmọ́lì kọ́ọ̀sì tó náà àmẹ́ni wọ́n bá dúró tó sórí kunkun tó rùn wò nígbà fún ṣe àbáṣárí àbáǹtún wí. wà á mẹ́lẹ̀ kọ́ sí túnà fọ́láìkà jahannama تحروا مشدا. وأما القاسطون وأما القاسطون لجهنم وكانوا لجهنم حطبا. Ọlọ́run ní ẹni tó bá gbẹ́rù gbọ́n rí lólóhùn onígbà fún لجهنم حطبا. Ọlọ́run ní hatab igi ìṣẹ́pẹ́ àwọn ìgídá fi kò ní irú àwọn eléyìí òní nínú ajá ànámà. Ẹlẹ́kùn ẹ̀yẹ bí Imam Ogbomoso tẹ́ ń fojú Imam gbolẹ̀ sẹ́fẹ́ jẹ́ kọ́lọ́run ó fi yín ṣe ìtùlẹ̀ kí nínú náà ni ẹgbà fún tọ́lọ́run gbà fún ẹ̀kọ́ lórí ẹ̀ ẹni kò mọ kéwú ta ló mọ kéwú ẹ̀kọ́ àbá bọ́ọ̀ ni kó ṣe tún mọ kéwú ta ló mọ kéwú ta ló tẹ̀ mọ kéwú kí ni jẹ́ kéwú ṣe bẹ́ẹ̀ lè Lárúbáwá ni kéwú ẹ̀ka pọ̀ sí tún wí kí ni sáàmù kéwú jà wọn Lárúbáwá lọ ni ta ni wàá mọ kéwú èèyàn sọ ọ́ndọ́lọ́ ń wí sọ dáná bí wí ẹ ní òmọ kéwú kódà bójé ìbò ní ti ń wí bójé ìbò ní fi ń wí nísà ń wí à ń sì ń gbádùn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò wá sẹ́ni ó níbi ó pé sí Imam Ogbomoso náà níbi ó kù sí àwọn àgbàlagbà sì ti bá wọn sọ̀rọ̀ lọ́lẹ̀ epo kútùbà wọn ó sì ti yàtọ̀ díẹ̀díẹ̀
ẹ bẹ̀rù àwọn ọmọ tẹ́ bí njọ́ wọn bá fẹ́ ga kẹ́ má bàa pàdé ẹni tí ó jà wọn bọ́ ẹ bẹ̀rù Ọlọ́run. Òkèrè ìbọ̀ bẹ́ẹ̀ ò bá mọ iye ẹ̀ àwa kéékèèké dáwọn àgbàlagbà fi sẹ́nu ẹ̀ pé ẹ wà ní fídíò academic a mọ iye ẹ̀ a mọ what it takes to be a doctor. قد لقينا بسفرنا هذا نصبا نصب tó wà ń bi kéèyàn gba doctor òkèrè fi أي ناحية gbogbo náà yà tó wọ̀ jẹ́ Ọlọ́run wíwá aláwísítàkọ́mù aláàtọ̀ríkọ́tì láàsìkọ́ iná máa ń gọ́dàkọ́ wà aláwísítàkọ́mù aláàtọ̀ríkọ́tì láàsìkọ́ iná máa ń gọ́dàkọ́ ọ̀ríwọ́ ti ké àsìkọ́ iná máa ìdìgáàmù mú tàbí sílẹ̀ أبيكو كني لا بابا أبا زاريا وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا Allah wista kon tẹ́ bá lè dúró dédé kẹ́ fi Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ fi bẹ̀rù Ọlọ́run ṣe àpé mọ̀ọ́mù pé tán àti pé wọ́n mọ̀ ṣe tán àmọ́ ẹ fi bẹ̀rù Ọlọ́run gbé ògiri ní bàṣírí ìtẹ̀yìn náà tọ́lọ́run bá fi tí stẹ́ǹsì lókun hàn ayé ó sá èyí tí ń bẹ lọ́pọ̀ ní kálukú tó bá rùn síta à nílé jẹun òórùn burúkú ni ta ló pé ọlọ́ni láwísítà kọ́ọ̀mù alátọ́ríkọ́ tẹ́bẹ̀lẹ̀ alátọ́ríkọ́ tí la àsìkò iná ẹ̀kọ́ lórí ọ̀nà dáfí yìí sí tẹ́bẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ káwà tú pé man yardọ̀ bí qada illah fi Imam Ogbomoso radiya bima jaa bihi radiya bi kawnihi imaman dasqaynahu ma'an ghadaqa ọlọ́ni tó bá lè tẹ́ bá lè wà submissive tẹ́sì gbà fẹ́mi Ọlọ́run lára ẹ̀ pé mo ti ṣe nìyẹn mo ṣe fẹ́ nù àsìkò iná ń sọ̀rí bó ti wí lẹ́ẹ̀kan pé àmọ́lẹ́kọ́ sì dùn náà ẹni ó bá gbẹ́rù gbẹ́rí tó lóun ọ̀gbà fún lè jahannama ọ̀bá àfikò lẹ́ẹ̀ná àmọ́ níbí ẹni ó bá lè gbà fún làwísàkọ́ ọlọ́ni ẹni ó bá gbà fún àsìkò iná máa ń gádà kọ́ omi tó pọ̀ alálùbáríkà ẹ̀lá bù fún wọn mú lálìjọ náà ó mọ̀ sí ẹwà àlìjọ náà ẹ̀tọ́ mú mi èyí tí Imam Ogbomoso nígbà sí àgẹ́sì ń parẹ̀ náà nítọ́lọ́run wí ni abọ́ olórin ní al-ilmu qala Allahu qala rasuluhu al-ilmu àtúwí dáadáa fà jẹ́ àìyàn ọjà dáadáa al-ilmu qala Allahu qala rasuluhu العلم قال الله قال رسوله العلم قال الله قال رسوله قال الصحابة هم أولو العرفان قال الصحابة هم أولو العرفان العلم قال الله قال رسوله العلم قال الله قال رسوله قال الصحابة هم العرفان قال الصحابة هم أولو العرفان قال الصحابة هم أولو العرفان àlẹ́ ilé mọ̀ ìta lè pè lóní mímọ̀ ta lè pè nímọ̀ òun náà ní kọ́lá láàwọ̀ náà sọ pé kọ́lá rọ̀súlù ànábì sọ pé kọ́lá sọ̀hábàtù àwọn sàábé sọ pé kúmùlù lè ìdìfà àwọn gangan ni wọ́n lẹ́sìn ni wọ́n ní ìmọ̀
èyí tí màá mú Ògbómọ̀ṣọ́ sí ìwí kò wíwíkúwí rí gbogbo òpin ìwíkúwí ẹ má bínú o ló ń bẹ nínú láti lónìí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wà nẹ́ẹ̀tì lónìí dání ò wíwíkúwí nìsí. alára sì ń tó wíwíkúwí jù àwa Súfì náà ni àwa aláwí jù àwọn tó náà ń wí o ọgbọ́n kan jẹ́ oní ìdóníkò bàbá àwọn òwò náà ìyá àwọn iná ló wà. العلم قال الله bẹ̀rù dáhùn ọ̀rọ̀ ní pé Alhaji àgbà Sheikh Adam àwọn àfáà wa Ọlọ́run kó ṣàlékún kẹ́ wọn. قال الصحابة púpọ̀ àwọn àfáà dà wá Facebook lónìí popularity là ń wá ẹjá bẹ̀rù Ọlọ́run ká ní ìsìnkọ́ ọmọ ẹni ó bá fẹ́ torí kán mọ̀ ohun tó bá ń sọ tí ò dání nẹ́ẹ̀tì kérò lè bá pọ̀ kán bá wọ́ ọ jẹun dáwájú Ọlọ́run ẹni tó ṣiṣẹ́ tí Sheikh Adamu sí ẹmú wákàrí ẹwọ mo bọ́ sí nẹ́ẹ̀tì láàárọ̀ mo wo tíra ti ṣe mùtámọ́rù kan bọ̀ wá ní Jamiu Bayero conference international conference yóò wà ní Jamiu Bayero Monday Tuesday Wednesday Thursday nípa Sheikh Nasiru Kabara èmi àti fọ́ọ̀fù wá ń sọ̀rọ̀ lánàá wọ́n wá ń sọ fún mi mo wá wo nẹ́ẹ̀tì tíra Sheikh Kabara àti maktu èyí tí mo ti tẹ̀ àti maktu èyí tán ti tẹ̀ 159 tíra Sheikh Nasiru Kabara tíra Sheikh Ibrahim Niyas lọ́lẹ̀ wo tíra Sheikh Uthman bin Fodi lọ wo tíra Abdullahi Fodi ẹ lọ wo tíra Bello ẹ lọ wo tíra Bukhari inú ilé kan gbogbo wọn ẹ lọ wo tíra Asma'u bintu Fodi tó ní asahauta amhajat hawaka manazilu afa ma'ari fi halbila wa hawatilu bitalathi meyin awajin fama biha illa ni'amin tarta'i wa fara darun ahiditu biha al-hulula wa kulla man ahwa ma'i wal 'aishu qaddun bajilu obìnrin ló wí nílé Usman Fodi obìnrin ló wí ẹ̀wò tí a ṣe gádá العلم ما كان فيه حدثنا وما سوى ذاك وسواس الشياطين wàsíwàsù ṣàyàtínù gan ní ṣẹlẹ̀ ní nẹ́ẹ̀tì lónìí gbogbo ìtàn wí in the next 100 years wọ́n gbàgbé everybody àwọn tó kọ̀ nǹkan lẹ̀ láyé òmójútó Facebook kò lè appreciate anybody kò lè appreciate generation wa yóò fún ọ lórúkọ lóòótọ́ àwọn kan ti hàn lánàá wọ́n ti pamọ́ lónìí wọ́n máa sí wà ẹjá lọ lè mọ́ láṣẹ kẹ́líkàlùkù lọ nílé kẹ́ ọ̀nà ni ó dá fún àwọn àgbà tẹ̀jídí ní ẹwọ́ye bílíọ̀nù tó fi kọ́ lè kéwú ní Kogi State ń bẹ̀ ẹwù owó káwọn èèyàn máa kéwú níwọ̀n ní fi parẹ́ báyọ̀ ti pa bá táyọ̀ fi tán bẹ́yàn bá lọ lè kéwú lálìján náà kò tún sẹ́ni tí ó ṣiṣẹ́ bàbá Kamaldeen àti Sheikh Adamu àìdìbò jẹ́ àwọn mọ̀rùwá náà ibẹ̀ ọ̀nà lọ́tí wọn kámọ́jọ́ kọ́kọ́ ọ̀rọ̀ àbáwọ̀ Lágbàjì Sheikh Labeeb Lágbàjì àfáà dáadáa jọba alladhi mala bi sadaqati wa sarama sahibu shuja'ati wal luyuna wal muru'ati wal muruna àfáà dáadáa Lágbàjì níjọ́ tí gbogbo ayé títí tẹ́rù dé tọ́níjà ní ó wọ́bẹ̀ àfáà tó jáde tó ní wọ́bẹ̀ tó sì wọ́bẹ̀ tó jáde àfáà Lágbàjì àfáà dáadáa wọ́n lò kẹ́rùsẹ́ ọ̀tí ń dàmí láwọn bá wọn fẹ́ jíṣẹ́ ni èé pé àfáà Lágbàjì Sheikh Labeeb ẹ ti lórúkọ gan kò sí ntọ́lọ́run fẹ́ ṣe fún yàn láyé ní ìsìn tí ò ti ṣe fún yín ẹ ti ló kọ ẹ ti hàn ọmọdé mọ̀ yín àgbà mọ̀ yín wọ́n mọ̀ yín Nàìjíríà wọ́n mọ̀ kódà bọ́ bí gọ́ọ̀kù pé ìlànà Labeeb yóò dáhùn bọ́ bí Siri lórí iPhone yóò sọ fún ọmọ Labeeb Lágbàjì kò sí tó kù mọ́ lẹ́gbẹ̀ẹ́ kẹmọ́ ẹ̀bẹ̀ lọ́hùn Ọlọ́run ti kẹ́yìn ẹ ti lọ́mọ outside country tán kéwù la yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu ẹ má torí hatred àwọn kan kẹwàá change no gbogbo wákàtí ń dáhùn ó ti pọ̀ jù no wọ́n yìí mọ́ wa lọ́wọ́ wákàtí ti pọ̀ jù
alùsúnnà as-salafi àwọn àfáà wa ni wọ́n bẹ́ẹ̀ ni wala unkiru dhalika ana min tullabi durristu wa tadarrastu fi al-bayan lọ́lẹ̀ bèèrè madrasatul bayan níjọ́ ọ̀rí pé ilé kéwú sálàfí gidi ni wọn ò sí tako sálàfí ò sí kú alùsúnnà ò sí kú èyí tó bá kú ń bẹ̀ náà ní afojútó lóòótọ́ ni pé ìfọ́rọ́pù pọ̀ ìsọkúsọ pọ̀ èpè àìlẹ́kọ̀ọ́ istikọ́mọ̀ náà ni ò sí o fọ́pọ̀lọpọ̀ àwọ̀ ọ̀dọ́ sálàfí àṣẹ̀bẹ́yàn làfà aláró professor aláró mo pè wọ́n bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n tún direct mi sọ́dọ̀ professor Bashir láti òkọ́nù mi ṣẹ̀bẹ́yàn ni wọ́n professor aláró tá ń gbọ́ ìsọkúsọ rí lẹ́nu wọn tá ń gbépè lẹ́nu wọn rí ṣẹ̀bẹ́yàn làfà wa àgbà ẹlẹ́ha Imran Abdul Majid à ń rí wà sí wọ́n ti sún àfà wa àgbà Labeeb kan gírí ó yé wa àmọ́ ẹ̀dàkùn ẹjọ́ ẹ̀stọ́ lọ́rọ̀ àwọn tó nífẹ̀ẹ́ yín ẹ̀stọ́ torí ọ̀la ẹ̀stọ́ pẹ̀ torí ọ̀la bákà yẹn ti pọ̀ jù as-sunnatu hiya al-islam wal-islam huwa sunna kò sí yọ kúrò àwọn tí bá kírètì fáwọ́tọ́ àwọn kọ̀ọ̀kọ́ àwọn ni a bá wí ẹ̀yọ wọn síta ẹgbẹ́ fọ́tò wọn síta àfáwà SPM àbí SMP àbí kí wọ́n pè àbá dáadáa nísà ń ṣe díẹ̀ àmọ́ kàmọ́ wá generalize ẹ̀hún pẹ̀lú tó wà nílẹ̀ pàwọn aláṣìṣe pẹ̀lú àwọn aláṣìṣe yìí yóò di nǹkan míì ẹ ti ṣiṣẹ́ ọlọ́wọ́ kún yín lọ́wọ́ ilé ìjẹ́ àkíyèsí ká bẹ̀rù Ọlọ́run ká ní istikọ́ọ̀mọ̀ àní istikọ́ọ̀mọ̀ ká torí Ọlọ́run ṣe nǹkan àwọn àfọ́níwàásí ká torí Ọlọ́run ṣe nǹkan ẹ̀yin táyé fẹ́ gbọ́ là ń wí ní nẹ́ẹ̀tì àṣọ́n tọ́lọ́run fẹ́ gbọ́ ntáyé fẹ́ gbọ́ èmi ò sì ṣe ìkárù anybody tó everybody ní tèmi àmẹ́lẹ̀ tó bá ti dẹ̀ ká tó ká máa wí alhaqqu haqqun an yuqal tá a bá ti sọ tá a bá ti jùlẹ̀ wọ́n gbé òun náà ló di túlẹ̀ ní nẹ́ẹ̀tì ní ìsìn túlẹ̀ wọ́n àbá àgọ́ mọ̀ pé yóò padà débi tó dé òun Al-istiqama ká torí Ọlọ́run ṣe nǹkan káwọn bàbá wa nílé náà torí Ọlọ́run ṣe nǹkan mo sọ̀rọ̀ kan jò ní bàbá wa tó travel lọ́jọ́ sílẹ̀ gan mo ní lọ lè wo Kogi ilẹ̀ mi ti wá ní gbogbo ilẹ̀ okun ìjọ́wò lọ bọ́ sí Facebook ìjọ ọgbọ́ pé àfá kan kú àfá kan láti Kogi torí pé àpọ̀ ọ̀fá ọmọ Èkìtì mélòó lẹ rí lórí nẹ́ẹ̀tì tí ń búra wọn ọmọ Oǹdó mélòó ló wà lórí nẹ́ẹ̀tì tí ń búra wọn ìró pọ̀ ńlọrin àfá pọ̀ èèyàn pọ̀ ó pọ̀ lẹ́kọ̀ọ́ àfá pọ̀ èèyàn pọ̀ òun ló fà á tó fi pọ̀ tí èébú fi pọ̀ tí nǹkan bá ti pọ̀ jù náà ìmọ̀ yíwọ́ rẹ̀